èyí ní ìdí tí Fúnkẹ́ Akíndélé ò ṣe sí níbi òkú bàbá Ọdúnládé Adékọ́lá ènìyàn láṣọ. Òun ló ti ṣe látàrí bí gbogbo àwọn onítìátà ṣe ṣùgbà akẹgbẹ́ wọn tó ṣe òkú bàbá rẹ̀ ìyẹn Ọdúnládé Adékọ́lá. Ìlú Èkìtì àti ìlú Àbẹ́òkúta náà mọ̀ pé àwọn gbàlejò àwọn onítìátà. Ó fẹ́ lè má sí onítìátà tí ò sí níbi ayẹyẹ náà. Àwọn èèyàn bíi Tóyìn Abraham àti ọkọ rẹ̀, Mercy Aigbe àti ọkọ rẹ̀, Mide Fúnmi Martins Abiodun àti ọkọ rẹ̀, Ìrètí Ọ̀sáyẹmí, Ibrahim Chatta, Múyìwá Adémọ́lá, Ẹniọlá Àjàó, Yínká Quadri àtàwọn òṣèré mìíràn ló péjú síbẹ̀ láti ṣẹ̀yẹ ìkẹyìn fún bàbá Ọdúnládé Adékọ́lá. Báwọn òṣèré ṣe pọ̀ níbi ayẹyẹ náà ló mú káwọn èèyàn máa sọ pé Fúnkẹ́ Akíndélé táwọn tiẹ̀ ń pè ní Jennifer dáa. Ohun tá a gbọ́ ni pé ohun tí kò jẹ́ kí Fúnkẹ́ Akíndélé yọjú síbi àríyá náà ni bí òṣèré náà ò ṣe sí nílé tí kò sí lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí tó jẹ́ pé orílẹ̀‐èdè Bìtìkó ló wà tó lọ fún ara rẹ̀ nísinmi. Gbogbo ènìyàn ló kúkú mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ní Fúnkẹ́, ọmọ tó sì ń ṣiṣẹ́ déédéé, ó yẹ kó lásìkò ìgbádùn àti pé àsìkò tún bọ́ sí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó ṣòro yìí pé ọmọ ọdún méjìdínláàádọ́ta tó sì fẹ́ ṣe lásìkò yìí fún ara rẹ̀ tó sì fẹ́ lọ ṣe lásìkò tó fún ara rẹ̀ ní ìsinmi lórílẹ̀‐èdè Bìtìkó. Ìdí rẹ̀ nìyí tí kò fi yọjú síbi àríyá náà àti pé kò sí aáwọ̀ láàrin òun àti Ọdúnládé Adékọ́lá tó lè mú kó má wá síbi ayẹyẹ náà.